Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ọjọ́ Saturday weekend. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọdún tuntun èyí tá a wọnú ẹ̀ yìí. A dẹ̀ dúpẹ́ pé èní ni weekend àkọ́kọ́ nínú ọdún 2025. A dúpẹ́ pé ọdún yìí ó bá wa láyé, ó bá wa láyé ara. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo oore èyí tó ṣe nínú ayé wa. Nítorí pé ọ̀pọ̀ ló ti fi lè bora bí aṣọ. Ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run dá ẹ̀mí wa sí. Ẹ̀yin èèyàn ilé, mo ní kí n wá fún yín ní update Queen Naomi àti Alhaji Oriyomi ni. Bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn èèyàn ni wọ́n ti dìde sí ọ̀rọ̀ Queen Naomi tí wọ́n dẹ̀ ní pé wọ́n ní láti gba bail wọn kan kúrò ní ibi tí wọ́n wà. Àkọ́kọ́ gbọ́ wípé on the 13, nǹkan tó wà nínú Punch gbogbo newspaper Nàìjíríà pé on the 13 ni wọ́n máa bá High Court tí wọ́n máa lọ sí High Court. Ṣùgbọ́n ìgbà tó tún yá la tún gbọ́ on the 7th pé ni wọ́n máa lọ. Àmọ́ èyí tí ó máa jẹ́ òótọ́ nínú méjèèjì nítorí pé nǹkan tí èmi rí nínú newspaper ní on the 13. Ṣùgbọ́n àwọn èèyàn lórí social media on the 7 ni wọ́n ń lọ. Ṣùgbọ́n èmi mọ̀ wípé ní agbára Ọlọ́run lódodo kò ní kú sí ipò ìkà. Kò sí ẹni tí ó dùn mọ́ ibi tí Queen Naomi wà. Èmi ò dẹ̀ believe pé ibẹ̀ ni wọ́n máa wà nítorí wípé wọn ò ṣe nǹkan tí ò da. Nǹkan tó da ni wọ́n ṣe, oore ni wọ́n ṣe. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe Wings Foundation yìí láti ọdún mẹ́wàá gbáko sẹ́yìn ni wọ́n ti ń ṣe. Ẹ wo orí social media lórí ọ̀rọ̀ Queen Naomi àti Alhaji Oriyomi, gbogbo ènìyàn all over the world ni wọ́n ń gbé ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ mọ̀ ní agbára Ọlọ́run ìgbà tí wọ́n bá máa lọ sí High Court wọ́n máa fi wọ́n sílẹ̀. Wọ́n ní àwọn èèyàn jàǹkànjàǹkàn bí a ṣe sọ, àní bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n dá sí ọ̀rọ̀ yìí. Àní bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n dá sí ọ̀rọ̀ yìí torí àwọn gan ti lọ wò wọ́n ní Agodi ní Ìbàdàn. Bẹ́ẹ̀ náà ni àní bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n dá sọ́rọ̀ yìí. Àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo wọn náà ti dá sí ọ̀rọ̀ yìí. Bàbá Erinlá ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n sáré, wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Oríṣiríṣi àwọn ènìyàn ló ti dá aṣọ fún yín nípa bàbá Ìjẹ̀bú náà pé wọ́n wá rí kábíyèsí. Ẹ̀yin èèyàn ilé, ọ̀rọ̀ yìí Ọlọ́run ló ń ṣiṣẹ́ lórí ẹ̀ kì í ṣe ènìyàn o. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Nítorí pé mo gbọ́ tí àwọn èèyàn kan ní ọkàn àwọn ò balẹ̀. Oríṣiríṣi ni àwọn èèyàn a máa sọ ní àsìkò yìí. Ẹ̀yin ni kẹ́ ẹ má máa gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn míì bá ń sọ lórí social media. Wọ́n kàn dá yàjà yín ni. Ẹ̀yin ni kẹ́ ẹ má máa gbọ́ gbogbo nǹkan tí èèyàn bá ń sọ lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí social media yẹn tó jẹ́ pé irọ́ ná ń pa. Tó jẹ́ pé nǹkan tán fẹ́ òun ní pé kán máa dẹ́rù bà yín. Mo rí post kan téèyàn kan ní wọ́n ti fi Queen Naomi sílẹ̀. Queen Naomi wọ́n ò tí ì fi Queen Naomi sílẹ̀ o. Queen Naomi ṣì wà ní prison. Ṣùgbọ́n àdúrà wa òun ní wípé gbogbo àdúrà abiyamọ òun ní wípé ní agbára Ọlọ́run ìgbà tí wọ́n bá máa lọ sí High Court ni o, kò bá jẹ́ 7 kò bá jẹ́ 13 o, wọ́n máa release wọn ní agbára Ọlọ́run. Because lórí Punch àti gbogbo newspaper Nigeria on the 13 ni wọ́n máa lọ sí High Court. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n tún ní on the 7th ni. So wọ́n ní on the 13 yẹn ti pẹ́ jù. Nǹkan tá a gbọ́ nìyẹn wípé wọ́n ní láti gba bail Queen Naomi kíákíá kí wọ́n jáde ńbẹ̀. Ibi tí wọ́n wà yẹn kò ń ṣe ibi tí ó yẹ kí Queen Naomi wà rárá. Ó yẹ kí wọ́n fi ọ̀wọ̀ Queen
kan fi wọ̀ wọ́n. Ṣùgbọ́n ẹ mọ sísítẹ̀mù ìlú wa, ẹ̀yin ará ilé. Ẹ mọ sísítẹ̀mù ìlú wa. Ọlọ́run Elédùmarè á yọ Queen Naomi, á dẹ̀ yọ Alhaji Oriyomi. Nítorí pé gbogbo nǹkan tá a gbọ́ nípa oore tó ń ṣe kì í ṣe kékeré. Wọ́n náà ti ń ṣe tipẹ́tipẹ́. Alhaji Oriyomi wọ́n náà máa ń fún àwọn ọmọdé, wọ́n máa ń fún wọn ní ẹ̀bùn, oúnjẹ, owó, oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ náà ni tí Queen Naomi Wings Foundation, tẹ bá wo post tí mo gist tí mo post recently ní èní, ẹ máa rí wípé èyí tí wọ́n ṣe ní 2022 mo post ẹ̀. Wọ́n ti pẹ́ tán tí ń ṣe Wings Foundation yìí. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ẹni tí Ọlọ́run fi rán ni. Yàtọ̀ sí àwọn èèyàn kan tó yẹ pé wọ́n kàn fẹ́ máa ṣiṣẹ́ tó yẹ pé ẹlòmíì ṣe. Ẹ mọ̀ pé nǹkan tí Queen Naomi bá ṣe ni àwọn sisi gbogbo ìfẹ́ máa ṣe ń gbà mí. A rí wọn tán tí lọ ń ṣe foundation tiwọn náà tí wọ́n ń há ẹ̀bùn fáwọn ọmọdé. Ìyẹn ò kàn wá. Èyí tó kàn wá òun ni wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀. Kí wọ́n máa lọ ilé wọn láyọ̀ àti àlàáfíà. Nítorí pé òdodo ni wọ́n ṣe, orí òdodo ni wọ́n wà. Àti Alhaji Oriyomi, wọn ò gbèrò kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ. So ẹ̀yin èèyàn lé, àwọn èèyàn máa sọ̀rọ̀. Ẹ lè ní kó máa sọ̀rọ̀, àsìkò wọn ni láti sọ̀rọ̀. Nítorí wípé ẹ̀yin náà mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media, nǹkan tí wọ́n fẹ́ òun ní pé kí olódodo kó jí sèpò ìkà. Àwọn èèyàn ò fẹ́ òótọ́. Ẹni tó bá ń ṣe òótọ́, wọn ò ní dúró sẹ́yìn ẹ̀. Ẹni tó bá ń parọ́, ẹni tó bá ń ṣe nǹkan burúkú náà máa ń dúró sẹ́yìn ẹ̀. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan táwọn èèyàn ń sọ nípa Queen Naomi. Ẹni tó ń ṣoore nìyẹn o. Ẹni tó ń ṣoore òun ni wọ́n ń sọ̀rọ̀ burúkú ń pa ẹ̀. Alhaji Oriyomi náà ẹni tó ń ṣoore òun ni wọ́n ń sọ̀rọ̀ burúkú ń pa ẹ̀. Mo gbọ́ gist kan téèyàn kan sọ pé Alhaji Oriyomi ṣé wọ́n rán wọn ṣẹ́ ni, ṣé wọ́n gbéṣẹ́ rán wọn ni. Wípé kí ni tí wọn láti máa fún àwọn ọmọ ní ẹ̀bùn ní gbogbo ìgbà. Wípé kí ló dé tí wọ́n lọ sí ilé motherless baby home kí wọ́n lọ kó ẹ̀bùn yẹn kí wọ́n kó lọ síbẹ̀. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà gbọ́rú ọ̀rọ̀ báyẹn. Ẹ máa mọ̀ pé irú èèyàn báyẹn Sátánì òun ló jókòó sínú ẹ̀ tó ń bá a gbé. So oríṣiríṣi èèyàn ló wà láyé. Oríṣiríṣi èèyàn ló wà láyé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ni. Queen Naomi ti là ń lẹ́sẹ̀ wọn. Kò dẹ̀ sí ẹni tó perfect láyé. Gbogbo wa la ní àléébù ẹyọ kan àbí méjì lára. So ibi tí Queen Naomi wà yẹn, ní agbára Ọlọ́run, wọ́n máa lọ ilé wọn láyọ̀ àtàlàáfíà àtàrà Alhaji Oriyomi. Wọn ò lè dúró síbẹ̀ yẹn, wọn ò lè gbé bẹ̀ yẹn, kì í ṣe ilé wọn. Ṣó ti yé yín nǹkan tó wà? Ó máa dohun ìgbàgbé. Ẹ jẹ́ ká fi ara wa lọ́kàn balẹ̀. Àdúrà ni a need látẹnu ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin bàbá wa. Àdúrà yín la need fún Queen Naomi àti Alhaji Oriyomi. Ẹ má jẹ́ kí àwọn èèyàn kan máa sọ̀rọ̀ tó jẹ́ pé ó máa bà yín nínú jẹ́. Ẹ̀yin ṣáà kún fún àdúrà. Láyọ̀ àtàlàáfíà ni wọ́n máa lọ ilé wọn. Wọ́n ti ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dìde fún Queen Naomi ni wọ́n ní láti fi wọ́n sílẹ̀ kan gbà bẹ́ẹ̀ wọn. Wọn ò lè dúró síbẹ̀ yẹn. Wọn ń ṣe criminal. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni Alhaji Oriyomi bí a ṣe gbọ́ nìyẹn. Mo ní kí n mú update wá fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers. A dúpẹ́ lọ́wọ́ yín.
ọpẹ́ ni mo wá dún nítorí pé lénìí àwọ̀ 10k subscribers. Congratulations to you. Ẹ̀yin lẹ ṣe ò kìí ṣe Mashola Gist TV ló ṣe, because tí ò bá sí ẹ̀yin kò lè sí Mashola Gist TV. Mo dúpẹ́ mo tú ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Happy New Year to you o. Ilé yín ò ní dojúrú, ọ̀nà yín ò ní dàrú o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ kú àdúró tì lórí channel yìí. À ń sọ nípa prize giveaway wa yìí tó ń bọ̀ ní April 15th. Ẹ máa gbáradì àti rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù tí wọ́n fẹ́ bá Mashola Gist TV fi ọwọ́ sowọ́pọ̀ láti fún èèyàn 25 ní prize giveaway. Ẹ má gbàgbé kẹ́ fi sọ́kàn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ẹ má gbàgbé kẹ́ máa fi àdúrà ran Queen Naomi lọ́wọ́ o àti Alhaji Oriyomi. Ọlọ́run Elédùmarè á yọ wọ́n kúrò ní ibi tó wà láìpẹ́. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.